Púpọ̀ obìnrin ni ò bá ti gòkè odò látara iṣẹ́ tí wọ́n yàn láàyò. Púpọ̀ ọkùnrin ni ò bá ti níláárí ju bá ṣe wà lọ bí kì bá ṣerú ẹni tí wọ́n fẹ́. Bóyá lo mọ̀ pé o nílò láti gbẹ̀mí èèyàn kó tó pa onítọ̀hún gẹ́gẹ́ bí ọkọ tàbí ìyàwó. Ẹnikẹ́ni tó bá ti lè paramọ́ nínú ó ti pa onítọ̀hún lápasáyé. O mọrúṣẹ́ táyà rẹ̀ ń ṣe kó tó gbé níyàwó. Bẹ́ẹ̀ ló mọrúṣẹ́ tọkọ rẹ̀ yàn láàyò kó tó gbà láti fi ọ sílé. Kì í ṣe gbogbo iṣẹ́ ló ṣe pààrọ̀ lẹ́yìn ìgbéyàwó. Àwọn iṣẹ́ kan lọ́jọ́ ọ̀la. Kò sẹ́ni tó fi ìbòjú bò ọ́ lójú fẹ́ni tó bọ́jọ́ ọ̀la rẹ̀ mu, kì í ṣẹni tó ṣẹ̀ máa yí padà. Mọ́ ṣaláì béèrè ìbéèrè tẹ́ bá ti ń bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́. Kí ni n tó lérò nípa iṣẹ́ tí mo yàn láàyò? Kò sẹ́ni tó fẹ́ fi ọ̀lẹ, gbogbo aláfẹ́fẹ́ ni tó níṣẹ́ lọ́wọ́. Ṣùgbọ́n ẹni tó níṣẹ́ lọ́wọ́ tó fẹ́ fẹ́ yìí, ǹjẹ́ ẹ̀mí rẹ̀ gbé, sójú rẹ̀ ó gbà, torí tíṣẹ́ rẹ̀ máa sọ́dà lọ́jọ́ iwájú, ṣé ò ní rí gẹ́gẹ́ bí ẹni tó ń lépa rẹ̀. Lára ẹgbẹ̀lẹ́gbẹ̀ ìdí tí ìgbéyàwó fi ń túká lónìí, òun ni pé ǹjẹ́ kí ni ìdí tó ṣe fẹ́ wọnú ìgbéyàwó gan-an? Bó bá jẹ́ kó lè bà rẹ́ ni máa dáná fún ọ ló ṣe rò pé ó nílò ìgbéyàwó, kúkú lọ gba lásè. Bó bá jẹ́ nítorí ìbálòpọ̀ ló ṣe fẹ́ gbéyàwó, ọjọ́ tí ìyàwó rẹ̀ ò bá ti fún ọ ní ìbálòpọ̀ yóò dàbí pé kò ní wúlò lọ́ọ̀dẹ̀ rẹ ni. Ẹni tó ń fẹ́ ti ní ìpinnu àti ìlànà bó ṣe fẹ́ lo ilé ayé rẹ̀ ṣáájú kó tó pàdé rẹ̀. Má jẹ́ kó dìgbà tó bá fẹ́ onítọ̀hún wọlé tán kó wá fẹ́ pààrọ̀ gbogbo ohun tó ti là kalẹ̀ nítorí tiẹ̀. Ó ṣe pàtàkì láti ní àsọyépọ̀ ṣáájú ìgbéyàwó láti lè mọ̀ bóyá èrò yín àti ìgbàgbọ́ yín ó dọ́gba. Bí bẹ́ẹ̀ kọ́, ìgbéyàwó bẹ́ẹ̀ ó lè máa fìdí múlẹ̀. Bákan náà, ẹni tó mọ̀ pé ò lè finú hàn kò tọ́ láti fẹ́.